Mo kí gbogbo ẹ̀yin èèyàn wa pátápátá lórí ìkànnì Alákànní Comedy TV. Ẹ kújọ́ méjì jọ́ mẹ́ta, a kú bójú ọjọ́ ṣe rí. Mo wá lénìí, mo fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ voice note tí àfáà Sunna tí ó fi léde lórí ọ̀rọ̀ Alhaji Saheed Òṣùpá Akorede Mandator against Ìbà Àsíá-Àgbà àti bàbá Kollington Àyìnlá. Well, ṣe rí, tá a bá fẹ́ tá a bá kọ̀, ọmọ ìyá méjì tí wọ́n jẹ́ Táyé Kẹ́hìndé tán bí wọn papọ̀ ńjọ́ kan, ìwà wọn kì í jọra, oníkálukú ló ní bí tí í ṣe. Ẹ rí i pé fúnra Pàsó ló recognize Òṣùpá gẹ́gẹ́ bíi pé yes, ó ń kọ orin. Tí ẹni téèyàn jọ ń ṣiṣẹ́ kan náà papọ̀, ó rí à nínú adúláwọ̀, mi lè sọ bóyá òyìnbó máa ń gbé fúnra wọn bẹ́ẹ̀, ṣùgbọ́n tó bá fi mú adúláwọ̀ tó bá fi gbé fún ọmọlàkejì ẹ̀ pé ẹni yìí ọmọ kìíní ṣe, ó rí à nínú adúláwọ̀ tó lè ṣe. Ṣùgbọ́n nínú ìṣesí Pàsó, tí kìí ṣe pé bóyá mo súnmọ́, tí kìí ṣe pé bóyá mo mọ ohun tó wà nínú ẹ̀, mo mọ̀ pé nǹkan tí Pàsó tó wà ní máìndì ẹ̀ gẹ́gẹ́ bí irú èèyàn táwa náà mọ̀ tó jẹ́ ni wípé ó expect pé bóun ṣe ṣe yẹn, Òṣùpá náà gbé fóun padà bẹ́ẹ̀. Ó ti yé wa. Bí kéèyàn jọ máa pọ́nra wọn lé pé kẹjọ máa lo ẹ́ fúnra yín, kẹ máa dára yín pé èròǹgbà Pàsó nìyẹn ló fi gbé fún Òṣùpá bẹ́ẹ̀, with the hope wípé Òṣùpá náà sọ pé òun náà ń kọrin gan. Ṣùgbọ́n bó ṣe wu Pàsó lọ́kàn ni wípé káwọn jọ máa dára àwọn pé bẹ́ẹ̀, káwọn jọ máa gbé fúnra wọn pé lágbájá ń kọrin gan o. So Pàsó ti expect pé ìgbà tán Òṣùpá náà tóun náà bá dórí stage tóun náà sọ ni pé Pàsó ń kọrin gan o. Ẹ ṣàmọ́ bí kálukú wa ṣe máa ń ṣe bí irú àwọn oníṣẹ́ ọwọ́ ń sìn yìí. Ẹ bá sọ pé tí bí àwọn ọmọọṣẹ́ yín tán bá ń envy yín, tán ń gbé yín lékè ẹnìkejì pé ẹ mọṣẹ́ gan, yín ló ní lágbájá náà mọṣẹ́ gan. So èròǹgbà Pàsó nìyẹn nígbà yẹn. Meanwhile, lásìkò yẹn ìjà ti ẹ̀tún wá wà ńlẹ̀. Ìjà wà ńlẹ̀. So Òṣùpá kàn rí bí opportunity ti ẹ̀ pé yes, òun náà kúkú ti confam ẹ̀, jẹ́mi ó kúkú máa fi tajà mi lọ. Wàláì kò sábúrú ń bẹ, wàláì kò sábúrú ń bẹ. Òṣùpá ò ṣẹ̀, Pàsó tó dẹ̀ sọ ohun tóun náà sọ kò ṣẹ̀ rárá. Àwa fáǹsì ni ó jẹ́ pé kọ́ ló ṣàánú wa ni. Àwa ni kọ́ ló ṣàánú wa. Àwa la máa ń pọ́n gbogbo ẹ̀, a máa pọ́n tí ò tó nǹkan, a máa pọ́n. Nígbà tán oníkálukú jọ ń pètèpèrò àti polówó ọjà àti ṣe kí ni mo lè pè náà, àti ṣe kí iyọ̀ lè dùn ọbẹ̀ tòun, tó bá wúyàn ló lè sọ. Láàrin pé olólùfẹ́ èèyàn ó pé èèyàn tó ti ọ̀rọ̀ sí ọ lẹ́nu láti wá ọ̀rọ̀ rẹ jáde. Gbólóhùn tí àfáà Sunna gangan kọ́kọ́ sọ kí Òṣùpá tó fèsì, àfáà Sunna ò play bẹ̀ náà. So àwọn kan wà tó jẹ́ pé òkú ọ̀rọ̀ ni wọ́n á tì sí yín láti gbàlàyé ọ̀rọ̀ lẹ́nu yín, kò dẹ̀ sẹ́ni táhàn ò lè gbé. Wàláì. Yàtọ̀ sóṣùpá, gbogbo wa la máa ń sọ, ṣùgbọ́n èmi máa ń clear rẹ̀ níjọ́ táláyé ti dáyé. Ẹni tó bá sọ pé Pàsó ò mọ orin kọ kì í gbọ́ orin Pàsó. Ní táwọn èèyàn ń sọ pé Òṣùpá mọ orin kọ ju Pàsó lọ ní ń gbọ́ tóun náà ń sọ. Tó o bá ra àwo Pàsó, tó o bá ra live Pàsó 4, tó o bá ra live Òṣùpá 4, tó o bá ń gbọ́ òsèré àwọn àmọ́ pé Pàsó ń ṣe live ju Òṣùpá lọ. Ó jìnnà gan, ó jìnnà jura wọn lọ. Òṣùpá tó bá fẹ́ ṣe live ẹ̀ yóò kọ́kọ́ sọ gbogbo ohun tó fẹ́ kọ lórin fún 30 minutes. Nínú rẹ́kọ̀dù mò ń sọ yẹn, kì í ṣe live ẹni tó lọ wo kó tó wá di pé wọ́n á bẹ̀rẹ̀ ìlú. Kò sí bẹ́ẹ̀ fún Pàsó. Ojú ẹsẹ̀ tó ti bẹ̀rẹ̀ náà lẹ́ẹ̀tì máa jó tínú yín àti máa dùn títí tẹ́ fi kú òǹbẹ. Bọ́n ṣe ń sọ pé wọ́n entertain àwọn èèyàn nìyẹn. Kì í ṣe pé kọ́kọ́ sọ̀rọ̀ àṣẹ̀ṣẹ̀ wá ń ronú sí ní tẹ́ sọ, àṣẹ̀ wá ń think. Ṣùgbọ́n tó bá jẹ́ album, fine. Mẹ́sẹ̀gì tí Pàsó fẹ́ pass, níbi tí Pàsó ti ń pass mẹ́sẹ̀gì 3 ọ̀tọ̀ọ̀tọ̀,
Òṣùpá wà lórí ẹyọ kan, á yànnànẹ́ á fẹ́ lójú, á sọ di story, ṣùgbọ́n Paso á ti sáré deliver gbágbágbágbá, ó ti kú òun bẹ̀. Ìyàtọ̀ wọn nìyẹn. Tán bá ń sọ pé típíkù Yorùbá wá ètò tó fi jọ wá lójú ni pé a gbọ́ àmọ́ tí ń sọ, tá a bá mọ̀ tí ń sọ ni a ní mọ̀ pé orin yẹn lọ́gbọ́n nú. Ó túmọ̀ sí pàwá tí Òṣùpá kọrin fún awulẹ̀ gbọ́n mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni. Tó Òṣùpá bá lọ kọrin bí ṣe máa kọrin nílẹ̀ Ìgbò tó lo èdè tí fi ń kọrin bẹ̀, kò lè jẹ́ lọ́sà. Ṣùgbọ́n tí Paso bá lọ kọrin nílẹ̀ Ìgbò tó kọ́ bí ṣe ń kọ, ọwọ́ pé àlùjọ yẹn dúró tán, àwọn èèyàn á ti jó lọ láì tiẹ̀ tí ìmọ̀ tán ń sọ. Ṣé ẹ̀gbọ́n tí Yorùbá sọ ni? Yorùbá ní àìfẹ̀lẹ̀ kébòsì láìrí èèyàn bá ní jò. Kò sí nǹkan wọn tí ò ní mẹ́sẹ̀gì tó ń pass. Kódà ẹni tí ò mọ orin kọ jù nínú olórin mo pè, ẹni tí ò mọ orin kọ jù kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe tó yẹ pé níjọ́ kan kò wá ní kọrin kan tẹ́ ẹ̀rọ gbọ̀ngàn dìmú ń bẹ̀. Ká tó sọ irú àwọn Paso, irú àwọn Òṣùpá, wọn kì í wọ studio láì ní mẹ́sẹ̀gì tán fẹ́ pass, láì ní bóyá nǹkan kankan náà fẹ́ fèsì fún. Ṣùgbọ́n ẹni tá a fẹ́ nílùú àlọ́ òràn, ọ̀wọ́n tẹ́lòmíì ti gbọ́ nítorí sọ fún wa, nítorí bá sọ fún yàn téèyàn dáyé bá. Ẹ wo mùsùlùmí, ẹ wo Christianity, ta ni wọ́n pa Jésù ń ṣojú ẹnu wa, ta lànà bíi tó ojú ẹ̀ jagun. Ṣùgbọ́n tá ti sọ fún wa nípa rẹ̀, ẹlòmíì ó máa bá ọmọlàkejì ẹ̀ jà láì ṣe pé wà láyé ńgbà tí kankan wáyé nu wọn. That is tá a ti gbọ́. Ohun tá a ti gbọ́ táwọn èèyàn ti sọ ló ń jẹ́ kẹ́lòmíì ó sọ pé Òṣùpá kọrin ju Paso lọ. Ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́nà tó ń kálukú gbà kọrin tiẹ̀, ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́nà. Ṣùgbọ́n tí Paso tó Òṣùpá náà ti ń gbọ́ lẹ́nu àwọn èèyàn pé òun kọrin ju Paso lọ, lòun náà fi ń sọ bẹ́ẹ̀. Kò lè sọ pé Paso ò ní mẹ́sẹ̀gì náà. Ṣé bóun náà sọ, òun náà lánàbì kan ní Paso, ànábì kan lòun náà. Ó lánàbì ní Barrister, orin Òṣùpá ò jọ ti Barrister náà. Bórin Barrister ò sì jọ ti Òṣùpá tí ò jọ ti Paso. Ọ̀tọ̀ọ̀tọ̀ ló ní kálukú, ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ̀bùn tí wọ́n ní, ọ̀tọ̀ọ̀tọ̀ dẹ̀ ní mẹ́sẹ̀gì tí wọ́n ń fún wa lásìkò tán ń fún wa. So tí ò jọra wọn ká má wulẹ̀ gbé sẹ́gbẹ̀ẹ́ ara wọn. Nígbà tí ìjà ń lọ lọ́wọ́ ńlọrọ̀ yẹn ti wáyé. Nígbà tọ́rọ̀ ti kúregbè táwọn ẹni ẹlẹ́ni tún ti dọ̀rẹ́, bringing it out lásìkò yìí ó dàbí ìgbà téèyàn kàn yín àgbàdo sẹ́yìn gbá ló ṣe yẹ kó rí. Sódà ká lè dènà rú ẹ̀ lọ́jọ́ iwájú, kí gbogbo wa rí bí ẹni pa àgbọ̀n nǹkan kan. Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́. Once again, Alákànní Comedy TV, orí ìkànnì ẹ̀ lóníkálukú wá wáyé. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká subscribe, ká tẹ like, ká dẹ̀ share. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń ṣe bẹ́ẹ̀. Ilé àtọ̀nà tẹ̀yìn náà ò ní dàrú. Thanks so much.